mọ̀ kíra wa pé ẹ̀tún kú ọjọ́ méjì mẹ́ta kan níbikíbi tẹ́ bá ti láǹfààní láti mọ gbóhùn mi ní wákàtí ọ̀wọ̀ ya kan dọ́rọ̀ Awíkonko náà lórúkọ mi AYD Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin ìwé tá a ń kà lọ́wọ́ àrò mẹ́ta àtọ̀runwá látọwọ́ ọ̀gá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Láwùyè Ògúnníran orí keje ni mo ní a ti tẹ̀ síwájú ká tó tẹ̀ wájú ẹ gbìyànjú láti subscribe sí channel yìí kò sẹ́ni tí mo rí iṣẹ́ ya bákan náà láti kún àkàndá lọ́wọ́ tẹ bá ìpolówó ọjà pàdé ńbẹ ẹ má fòkó lórí ẹ farabalẹ̀ ẹ bá ń farabalẹ̀ wò ó ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín o torí pé mi kọ́ ni mò ń fún yín lówó láti ra dátà bákan náà ìfẹ́ mi lẹ́ni tẹ̀ fi ń wá sórí àwọn ìkànnì mi kì í ṣe pé mo mọ nǹkan ṣe ju àwọn ẹgbẹ́ mi lọ ṣùgbọ́n ìfẹ́ là ń tà ẹ̀mọ́jọ́ládé afọ́jú ni ẹsẹ̀ kan dùn àwọn lọ́ọ̀yà ní mẹ́mọ́ ẹ̀ rí i pé ìfẹ́ là ń tà pẹ̀lú ògo Ọlọ́run wọ́n tẹ̀ síwájú níbi tí abá ìwé ọ̀hún dé orí keje oògùn tí ń wo ìṣẹ́ náà làkọ́lé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oògùn tí wo ìṣẹ́ kékeré ni ìmọ̀lẹ́ tí kọ́mọ rẹ̀ lásọ̀ ni àwọn bàbá wa máa ń pa lówe tí wọ́n tó bẹ̀rẹ̀ iléèwé Àdìó ti mú àwọn ọmọ rẹ̀ lọ sí oko díẹ̀díẹ̀ ló ń kọ́ wọn ní sí oko ríro títí wọ́n fi di ẹni tí ń ro ẹsẹ̀ méjì mẹ́rin àti bẹ́ẹ̀ lọ lórí ìjàgún àwọn ni olùrànlọ́wọ́ pàtàkì tó ń kún Àdìó lọ́wọ́ nínú iṣẹ́ rẹ̀ bí ó tiẹ̀ jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan a mọ̀ gbàárò a sì mọ̀ bí ọ̀wẹ̀ nípa bẹ́ẹ̀ ó kápá oko tirẹ̀ láti ìgbà tí Àdìó ti la oko fún Láyínká ni Láyínká ti mójútó oko ara rẹ̀ kò sì lè dá ti ara rẹ̀ rú tán bẹ̀rẹ̀ ń tàṣe pé yọ̀rìn ẹ̀gbọ́n kan lọ́wọ́ òun náà mọ̀ wá ẹni bá gbàárò tẹ́lẹ̀ a sì mọ̀ bí ọ̀wẹ̀ ṣùgbọ́n ńgbà tí àwọn tí wọ́n bá gbàárò kíyèsí pé kò lè ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ tí ó sì tún máa ń jẹ àárò sọ́rùn púpọ̀ láìsan wọn ò bá gbàárò mọ́ ọ̀wẹ̀ nìkan ló kù tó fi ran ara rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ó ń ṣe ìwọ̀n tó lè ṣe o agbára rẹ̀ sì ń ga díẹ̀díẹ̀ sí i ń ṣe lọ̀rọ̀ Láyínká wá dàbí ọni pé orí ọ̀lẹ ní bá ọ̀lẹ lẹ nítorí pé ìwọ̀n díẹ̀ náà ni kò jáde dáadáa nínú oko rẹ̀ èyí gan ni ó sì fún ní agbára tí ó fi ń forí tì í tí kò fi pa oko náà tì ní àkókò òjò ní ẹ̀sìn ọ̀lẹ máa ń yọ ní àkókò tí oko máa ń kún àkúnjù tó sì máa ń yẹ lẹ́nu ọkọ́ àti àdá pàápàá oko inú ẹran tí ó sábà máa ń hù nínú oko iṣu oko èrè àti oko ẹ̀gẹ́ èyí ló mú kí Láyínká kórìíra ìgbà òjò bí ẹni kórìíra ìgbẹ́ bí ó bá ṣe é ṣe fún ni ìbá torí ìgbà òjò kọ iṣẹ́ àgbẹ̀ ṣíṣe sílẹ̀ pátápátá ṣùgbọ́n ìbẹ̀rù ti Àdìó ẹ̀gbọ́n rẹ̀ ò jẹ́ méjì lọ́lẹ̀ alẹ́gbọ́n àti alẹ́gọ̀ alẹ́gbọ́n ni ti Láyínká kì í ṣe alẹ́gọ̀ ọdún náà mú òjò púpọ̀ wá oko sì kún ju bí ó ti máa ń kún lọ ó wá rò ní ọkàn rẹ̀ pé ọgbọ́n tí àgbàlagbà fẹ́rẹ̀ mọ̀ ló sá lòun ó lò nínú òjò ọdún náà ìyàwó rẹ̀ rán létí lọ́jọ́ kan pé àwọn oko rẹ̀ tó rò Láyínká ò sọ̀rọ̀ ṣùgbọ́n ó ti mọ tóun ó ṣe lórí ọ̀rọ̀ náà ìgbà tó jẹun alẹ́ tán ló bá ń gbọ̀n mọ́lẹ̀ ọwọ́ ẹ̀wù ńláńlá mẹ́ta pọ̀ ó ní kí ìyàwó òun ó bẹ̀rẹ̀ sí wá oògùn ilẹ̀ tútù lọ nítorí òjòjò náà mú òun káká báyìí wọ́n sá ń lo oògùn oríṣiríṣi fún òjòjò tó lọ́kọ lọ bí wọ́n lo oríṣiríṣi ẹgbàátàlá oògùn fún un Láyínká ní kò tu irun kankan lára òjòjò tó ń ṣeun bí wọ́n bá bí i pé irú àrùn tí òjú wòwò wa lè yí Láyínká ní mọ̀ tí rí rèé o ìyé mi náà o ẹ dákun ẹ gbà mí o mo jẹ́ ń kú báyìí o gbogbo ìgbà táwọn ará ilé wọn bá wà nílé pàápàá lọ́wọ́ alẹ́ ni òjòjò Láyínká máa ń dé ńgbà tí olóko bá ti lọ sí oko tó lódò ti lọ sódò tán ní òwúrọ̀ ìdí ayò ìdí díráfù tàbí èso ẹlẹ́mu tí wọ́n ń pè ní ilé agodo nìyọ́ lọ bó bá sì ti wòye pé ó kù díẹ̀ kí èrò oko èrò odò ó darí dé ni yóò padà lọlé tí yóò lọ rọ aṣọ borí tí yóò mọ̀ gbé kìn bíi kọ̀ǹkọ̀ báyìí ni Láyínká máa ń ṣe lọ́pọ̀ ìgbà ní àkókò òjò tí Àdìó sì máa ń náwó ribiribi lé lórí pé kí wọ́n bò ń wò sàn nínú àrùn ilẹ̀ tútù náà tó máa ń yọ ọ́ lẹ́nu ní àkókò òjò ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìtọ́jú wọ̀nyí Láyínká ní òjòjò ń kò dínkù débi tí yóò sàn ńgbà yìí ni Àdìó wá mú tó Àyìnlá lọ nílé ìwòsàn ìjọba oògùn tí wọ́n ń fún bẹ́ẹ̀ ṣe ló máa ń kó sọnù lójú ọ̀nà tí yóò sọ pé òun ti lò ó bí wọ́n sì ní àwọn oògùn lábẹ́rẹ́ a ní kí wọ́n jẹ́ kó wọ́n jẹun sékùn náà á sì sá lọ bí ara ilé bá sì bèrè bí àìsàn rẹ̀ ti dínkù sí àárín kò dínkù ó ń lé sí ni bí onítọ̀hún bá sì ń gba ara ta rìn ẹ̀ àrùn ara mi nì
mo sì ti mọ tí ń sì bẹ́ẹ̀rùn ọ̀bá tí fẹsẹ̀ tẹ́lẹ̀ kì í lọ. Ọ̀rọ̀ Láyínká ti mú ìfura bá Adékẹ́mi. Lẹ́yìn tó ti sọ tó sì ti ṣàkíyèsí ìwà ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ dáadáa ni ó bá tọ̀ ẹ̀gbọ́n ọkọ rẹ̀ Àdìó lọ. Obìnrin náà sọ fún Àdìó pé òun ò rí àpẹẹrẹ pé àmúdí ń ṣe ọkọ òun nítorí pé oúnjẹ gàkíkákí ńlọ́njẹ kò sì rù. Bẹ́ẹ̀ ni ó fi ọjọ́ kan sọ pé àìsàn kò jẹ́ kó òun lè jẹun àti pé gbogbo àpẹẹrẹ tí ìyàwó fi mọ̀ pé ara ọkọ ò dá lòun ò rí lára ọkọ òun. Nítorí náà òun wòye pé irọ́ ló ń pa òjòjò tó ń ṣe ti ọ̀lẹ́ni òjòjò ọ̀lẹ́ni kì í sì sàn bọ̀rọ̀. Àdìó kí ìyàwó àbúrò rẹ̀ pé ó ṣeun àti pé òun ò mójútó ọ̀rọ̀ náà bó ti yẹ. Àdìó náà wá bẹ̀rẹ̀ sí sọ àbúrò rẹ̀. Ó dé ọ̀dọ̀ rẹ̀ lálẹ́ ọjọ́ kan ó yẹ sọ fún un pé ó ń débi oko ẹ̀gẹ́ rẹ̀ lọ́jọ́ náà. Òun ó dé ọ̀dọ̀ rẹ̀ lówùúrọ̀ ọjọ́ kejì kóun ó tó lọ sóko láti bá a sọ̀rọ̀ nípa oko náà. Láyínká tàn mọ́ pé kò sí méjì tí ẹ̀gbọ́n òun ó bò ń sọ ju ọ̀rọ̀ pé oko kún. Ó ti kẹ́fìn pé ìyàwó òun wà nítòsí láti jẹ́ òun lẹ́rìí. Ó wá bẹ̀rẹ̀ sí gbin kìnkìn bí ìṣe rẹ̀. Ìyàwó rẹ̀ ò sí bí ẹni pé ó ń gbọ́ nǹkan kan, kò sí bí ẹni pé ó ń gbọ́ pé ẹnìkan gbin. ń ṣe lọ́bọ́ síta ń tiẹ̀ nígbà tó rí i pé ìyàwó òun ó ti lọ, kò sì kọbi ara sí i tí ó sì tàn mọ́ pé ó ti jáde lọ. Ó dákẹ́ gbégbin àṣé ìyàwó rẹ̀ ò lọ jìnnà. Ó lẹ̀ bẹ́bẹ́ mọ́ ògiri ni. Ó fẹ́ mọ irú itú tí ọkọ òun ọ̀pá ńgbà tó bá ti mọ̀ pé òun ò sí nítòsí. Lẹ́yìn àkókò díẹ̀ obìnrin náà lọ yọ́ ọ wò. ńṣe ló bá ti ń já oorun tantan. Ṣùgbọ́n bí ilẹ̀ tí mọ́ta ìmọ́ lọ́jọ́ kejì ní Jagunlabi tó ń bẹ̀rẹ̀ sí gbin bí kọ̀ǹkọ̀. Gbígbin rẹ̀ ló sì jí ìyàwó rẹ̀. Ìyàwó kì í kú òwúrọ̀ ṣùgbọ́n kò béèrè bí ara rẹ̀ dàbí ọ̀dá. Orí gbégbé yìí ni ẹ̀gbọ́n rẹ̀ Àdìó bá. Ó béèrè tí ń ṣe, ó ní òtútù ni o, ibà ni o, ara ríro ni o. Àdìó béèrè bóyá Adékẹ́mi ti lo oògùn fún ọkọ rẹ̀. Adékẹ́mi ní àìsàn òṣè. Àdìó béèrè ẹni tí ń gbìn láìsàn òṣè. Ìyàwó jáde ó pàdé bẹ́ẹ̀ ni Ṣògbó Adẹ́mu níta. Ó ní kó sọ fún ọkọ rẹ̀ pé ẹmu ti délẹ̀, bó bá fẹ́ ó lè wá sílé agodo ńgbàkigbà. Bẹ́ẹ̀ ní bá tirẹ̀ lọ. Ìyàwó dúró wọ́n pàtẹ́wọ́ kó lẹ́ẹ̀mẹ́ta. Ọ̀nà ń pe ẹ̀gbọ́n ọkọ rẹ̀, bàbá ẹ jọ̀ọ́ ẹ yọjú sí mi níta. Bàbá ọkọ yọjú sí i, ó ní wọ́n ti wá pe àbúrò yín sílé agodo. Ẹ̀gbọ́n Àdìó ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Kí ló rí? Adékẹ́mi fèsì, ó ní kí ni ò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Ṣògbó ti wá pé ẹmu ti délẹ̀. Ẹnu ya Àdìó. Ó ní ẹni tára rẹ̀ ò dá. Ìyàwó ní ara ta ni ò dá? Bẹ́ẹ̀ bá fojú lẹ̀ ẹ ò ríran wò, ẹ tẹ̀lé mi. Àwọn méjèèjì wọlé lọ. Àdìó farapamọ́ síbì kan. Ìyàwó wọlé tọ̀ lọ. Ó béèrè ohun tó wù ú jẹ. Ó ní ẹ̀kọ àti àkàrà ni. Adékẹ́mi jáde lọ. Ó padà dé pẹ̀lú ẹ̀kọ àkàsù 4 àti àkàrà kéńgbé 4. Ó sàmọ̀ wípé ọkọ òun kì í fóúnjẹ ṣeré. Ó gbé oúnjẹ náà sórí tábìlì. Ó bu omi mímu àti ìsanwó tì í. Ó ní mo ti gbóúnjẹ yín lẹ̀ o, mo fẹ́ dé ìta wéré. Adékẹ́mi jáde ìta lẹ́yìn ìṣẹ́jú mélòó kan. Láyínká dákẹ́ gbẹngbẹn. Ó gbé orí sókè. Ó sì rí pé ẹnikẹ́ni ò sí láyìíká. Ó dìde jókòó. Ó wọ́ ẹ̀kọ àti àkàrà náà mọ́ra. Ó ń bá iṣẹ́ lọ. Ó fẹ́ mọ́ ju ìṣẹ́jú 5 lọ. Lẹ́yìn èyí ni Adékẹ́mi wọlé wá lórí ẹ̀kọ kẹta àti àkàrà kẹta ló bá ọkọ rẹ̀. Adékẹ́mi náà pé Àdìó ní bàbá ẹ wọlé. Kí Àdìó tó wọlé, Láyínká ti parí ẹ̀kọ àti àkàrà náà. Omi tó sì ń mu lọ́wọ́ ni ẹ̀gbọ́n rẹ̀ dé bá. Adékẹ́mi ní ẹwọ́ ẹni tára rí òyà bó ṣe ẹ̀kọ́ léṣe tó. Àdìó ọ̀sọ̀rọ̀ ọ̀sẹ̀wọ́ sí Adékẹ́mi kórè òníta. Àwọn méjèèjì bọ́ síta. Àdìó ní oní gan ni wọ́n gbà kínní burúkú lọ́rùn ọwọ́ mú. Yá lọ dágbére páàn lọ síbì kan fún un. Àwọn méjèèjì wọlé tọ̀. Adékẹ́mi palẹ̀ oúnjẹ mọ́. Ó dágbére ọjà fún ọkọ rẹ̀. Àdìó náà sì dágbére oko fún un. Àdìó farapamọ́ síbì kan. Lẹ́yìn tọ́tàn mọ́ pé oníkálukú ti bá ọ̀nà tiẹ̀ lọ. Láyínká gbé ẹ̀wù wọ̀ ọgbà agodo lọ. Ọlọ́mẹ́mu lẹ́gbẹ̀ẹ́bẹ̀ ni ọpọ́n ayò wà. Ó bọ́ sí ìdí ọpọ́n. Ó sì ń dàpárá lu ẹni tí wọ́n dìjọ́ ń tayò. Àwọn òwòrán sì máa ń fẹ́ wòran níbi tó bá ti ń tayò nítorí pé ọ̀rọ̀ apanilẹ́rìn-ín àti àpárapọ̀ lẹ́nu rẹ̀. Níbi tó ti ń ṣe èyí tí ẹ̀rín ń kọ lálá ni Àdìó yọ síbẹ̀ gbùlà. Ó ní Láyínká iná mọ́ ọ. Ara Láyínká kò tì ọ́. Ojú tì í. Láyínká dìde tẹ̀lé.
wọ́n ṣàlàyé ara rẹ̀ bó ti ń tẹ̀lé lọ pé ojú ló kún mi nínú ilé ni mo fi gba fàájì wá sídìí ayò. Àdìó wá sọ̀rọ̀ lórí èyí oko ẹ̀gàn tààrà ló mórílé tó sì ń sọ fún un pé sáà mọ́ tẹ̀lé mi o. Wọ́n dénú oko. Àdìó fi oko iṣu, oko àgbàdo, oko ẹ̀gẹ́ àti oko ewébẹ̀ hàn. Ó ní sórí bí bó ṣe ń gbó gbogbo wọn lọ. Nígbà tó bá gbin irúgbìn nígbà òjò tó ò roko nígbà òjò kí lo fẹ́ kórè nígbà ẹ̀rùn. Ṣé bó ti fẹ́ soko tí mo là fún ọ nìyí? Mo gba gbogbo oko mi padà lọ́wọ́ rẹ lónìí. Mo ti mọ̀ pé ọmọ ìṣẹ́ ni ọ́ tí ọrọ̀ kì í gbà wò. Láyínká dọ̀bálẹ̀ ó ní ṣé mọ̀ pé wọn lágbára oko ríro tẹ́lẹ̀. Ẹ̀yin náà lè jẹ́ kí n mọ̀ ṣe èyí tí mò ń ṣe ni. Tiyín ni mò ń wò. Bí ìbá ṣe tiyín ni n ò lè dàyà kọ wàhálà bí irú èyí. Ẹ mọ̀ pé wàhálà ń pànìyàn sá. Wàhálà ń pànìyàn. N ò sì ní jẹ́ kí wàhálà pa ẹ̀mí tèmi o. Àdìó ọ̀dà lóhùn. Láyínká kíyèsí pé ó ń bínú sóhun gidigidi. Ó dìde ní ìdọ̀bálẹ̀ ó ní ẹ̀yin lẹ́ni bí ìbú bá dùn wá ká fọmọ ọkọ hàn. Ẹ̀yin náà lè sì tún wá gba oko báyìí kí láà fi fọmọ ọkọ hàn. Àdìó ní ṣé òjòjò ọ̀lẹ tó ń kó jọ tí ara rẹ̀ ń yá nídìí ayò tí ń yá nídìí oúnjẹ tí ò yá nídìí iṣẹ́ ló fi fọmọ ọkọ hàn. Ó tí ì mọ ọlọ́kọ̀ tí ń tù ọ́. Láyínká ni ó dáa. Ẹ gboko oṣù, ẹ gba tẹ̀gẹ́, tàgbàdo àti tewébẹ̀, kẹ́ ẹ fi ti kòkó, obì, ti kọfí àti tòróǹbò lẹ̀ fún mi. Láyínká mọ tí ń sọ. Àwọn tó sọ pé kí Àdìó fi lẹ̀ fún kò ṣòro láti san rárá. Àwọn irúgbìn náà sì jáde dáradára. Èyí tó rò pé bọ́ bá wọlé èso òun ti di olówó ni. Nítorí náà ó faramọ́ pé kí ẹ̀gbọ́n rẹ̀ gba èyí tó ṣòro láti ro nìkan. Ṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ ò gba èyí fún un. Ó ní gbogbo oko ni òun ti gbà kó lọ́wọ́ rẹ̀. Ẹ̀gbọ́n dorí kọ ọ̀nà ilé. Ńgbà yìí ni Láyínká tó mọ̀ pé kì í ṣe àwàdà ni ẹ̀gbọ́n òun ṣe lórí ọ̀rọ̀ náà. Ó ń tẹ̀lé lọ sọ́nà ilé. Ó ń bẹ̀ kó forí jìn òun. Ẹ̀bẹ̀ ló ń bẹ̀ títí wọ́n fi wọlé ṣùgbọ́n Àdìó ò dá sí ọ̀rọ̀ rẹ̀. Ṣe ló fi pe ajá tí ń gbó lásán. Àdìó wọ yàrá rẹ̀ lọ. Láyínká kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ni tí ń lọ sílé tiẹ̀ náà. Ṣùgbọ́n ńgbà tó rí pé ẹ̀gbọ́n òun ti wọlé tán ló bá ṣẹ́rí padà. Ó gba ilé ẹmu lọ. Kò pẹ́ tó débẹ̀ tí ó mu ẹmu lọ́wọ́ ní Adékẹ́mi ìyàwó rẹ̀ wọlé wá. Ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́. Ó gba ọrùn ọwọ́ ọkọ rẹ̀ mú. Ó ní wọ́n mú ọ kúrò nídìí ayò ó tún padà sídìí ẹmu. Òlé dàrùn alápá má ṣiṣẹ́ dìde ńlẹ̀ ó jàre kárí ilé ó tó gẹ́. Láyínká nà án lórí ojú. Ó béèrè sọ wàá bú mi náà ni. Adékẹ́mi ní mo bá wá bú ọ ńkọ́ jọ̀wọ́ dìde wá yìí wọ́n ń pè ọ́ nílé. Ó jù ú lọ́wọ́ sílẹ̀. Láyínká ní ta ló ń pè mí? Sí ẹ̀gbọ́n mi. Sọ pé mò ń bọ̀. Ìyàwó rẹ̀ dáhùn ní ẹ̀gbọ́n rẹ̀ kọ́ o. Ará ilé ló wá. Wọ́n ní bàbá mi ló dákẹ́ lálẹ́ àná. Ìpàdé ọ̀la ni wọ́n rán wá. Láyínká fi ọwọ́ òsì gbé ẹmu tó wà lórí tábìlì lọ sẹ́nu. Ó ní bàbá àwo ló kú. Irọ́ ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Tí kòkó mi ò tí ì wọlé èso mo ti ẹ̀jẹ̀rìí rẹ̀. Kò jẹ́ kúnjọ́ táyé ò bá ní rójú. Ọ̀dà ẹmu náà mu. Ó tún fẹ́ bu òmíràn sínú ahá. Inú bí ìyàwó rẹ̀. Ó fẹ́ já ságo ẹmu gbà sọnù lọ́wọ́ rẹ̀ pé báwo lòun ó ṣe fi ọ̀rọ̀ bàǹtàbàǹtà báwo ló ṣe ń fi ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ mu ẹmu. Láyínká ń bá àjà ìpòrò gan láti gba ságo ẹmu náà. Ìyàwó mọ̀ wípé agbára òun ò lè borí. Ìyàwó rẹ̀ wá hakẹlẹ̀mbẹ̀ lọ́rọ̀ fún un. Ó tú sínú rẹ̀. Ó wá takété síbẹ̀. Ó ní kí Láyínká máa mú. Ìyá ẹlẹ́mu fa ìbínú yọ. Àwọn ọ̀mẹ́mu tí wọ́n wà níbẹ̀ fárígá wọn ni ẹ̀gbọ́n ẹlẹ́gbin tára yí ọmọ wa mú mọ́ ẹ̀mú tí í jẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí obìnrin náà. Ó bẹ̀ wọ́n pé kí wọ́n fi orí jìn òun. Ọkọ òun tóun wá sọ fún pé bàbá òun kú nílé tó tún fi òun mẹ́mu lọ́jẹ́ kó òun ó ṣe bẹ́ẹ̀. Gbogbo wọn tún dẹnu bo Láyínká. Wọ́n ní aláìda ènìyàn ni. Wọ́n ní kó yètè máa bá ìyàwó rẹ̀ lọ sí ilé. Ó gba ohun tí wọ́n wí. Ó tẹ̀lé ìyàwó rẹ̀. Wọ́n kọrí ilé. Ìyá ẹlẹ́mu mú ságo rẹ̀ ńlẹ̀. Ó tú ẹmu inú rẹ̀ dànù lójú àwọn oníbàárà rẹ̀ náà. Ó sì fọ́ ságo náà mọ́lẹ̀ yángányángán láti fi hàn wọ́n pé ságo náà kò sí nínú èyí tí òun fi ń ta ẹmu fún oníbàárà mọ́. Láyínká délé. Ó bá ìròyìn náà ní òtítọ́. Adékẹ́mi ni àrèmọbìnrin òkú náà. Òun ni yóò ṣáájú tí àwọn èrò ẹ̀yìn yòókù yóò tẹ̀lé. Wọn ò sì ní ṣe òkú náà rọ̀. Bí wọ́n bá ti ń ṣèkú tán ni ìnáwó bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ẹbí ti ní kí wọ́n sọ fún Adékẹ́mi. Ìdààmú dé bá Láyínká. Kò ló kan lọ́wọ́ bíi táńtọ́ lọ́hùn. Orí mi báyìí ò sì délé àná. Báyìí báwo ni yóò ti sọ̀rọ̀ yìí sí o. Ó gbéra ọ̀tọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ ní ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ń tètè tẹ́ láwùjọ ẹ̀fọ́. Àdìó ní bí ọ̀rọ̀ ẹni tí ń sọ̀lẹ̀ arin. Láyínká bí Àdìó títí Àdìó ọ̀gbà. Ó
ó ní ó kó kúrò níwájú òun ò fẹ́ rí mọ́. Láyínká ò lọ ṣe ní sọkún wọ̀rù. Ẹ̀gbọ́n rẹ̀ tì í jáde ó tilẹ̀kùn mọ́. Ó lóun ò mọ̀ rí àti pé kì í bá ẹni tí ò bá sunwọ̀n tán ní tòun. Ní Láyínká tó mọ ọ̀ràn náà lọ́rùn. Ìyàwó rẹ̀ náà bẹ̀rẹ̀ sí sọkún pòrò. Ọkọ rẹ̀ sì fẹ́rẹ̀ máa sun ẹ̀jẹ̀. Oníṣẹ́ tí ń rán wá sí wọn láti ìlú ó lejú koko bí ẹni tá a só pa. Ìyàwó wòye pé ọ̀rọ̀ náà ò lè tètè yanjú. Ó wọlé ó mú owó jáde ó fi lé oníṣẹ́ lọ́wọ́. Ó ní kó máa nìṣó òun bọ̀ lọ́jọ́ kejì. Ṣùgbọ́n kí wọ́n gbé òkú lọ sínú yìnyín nílé ìwòsàn. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òkú bàbá wa kì í ṣe àsáré-sin o. Adékẹ́mi fi èyí dá ètò ìsìnkú lọ́wọ́ kọ́. Kí ọ̀rọ̀ fi lójútùú ni ó di dandan kó ètè wá bí yóò ṣe tújú ọ̀rọ̀. Bí oníṣẹ́ ti jáde lòun náà jáde. Láyínká wà lọ́dẹ̀dẹ̀ ó ń wa omi ojú mu. Àdìó tilẹ̀kùn mọ́rí síbẹ̀. Kò yọjú sí i. Ó tó ogún ìṣẹ́jú lẹ́yìn èyí ni oníṣẹ́ kan dé. Orí Láyínká ó béèrè Àdìó lọ́wọ́ rẹ̀. Ó ní wọ́n wà ní yàrá. Àdìó ń gbọ́ láti inú yàrá ó jáde síta. Onítọ̀ ní bàbá nídìí òró ní kẹ́yìn méjèèjì máa tẹ̀lé mi bọ̀. Àyìnlá ni wọ́n ń pè bẹ́ẹ̀. Àdìó ò gbọ́dọ̀ gbọ́ ìpè Àyìnlá kó tó máa bójú ẹ̀yìn nítorí pé ó mọ̀ wípé àgbà dáadáa tó fẹ́ràn òun bí ẹ̀mí ni ó gbéra ńlẹ̀ pa. Ó tẹ̀lé oníṣẹ́. Láyínká náà dìde tikọ̀. Ó rìn bí ahúnú ẹ̀rẹ́ tẹ̀lé wọn. Wọ́n yọ sí bàbá nídìí òró. Bàbá nídìí òró kàn sí Láyínká ọ̀lẹ́dàrùn. Ó wò ó ní ọlẹ́kọ́ lọ́dàrùn sí ọ lára báyìí. Láyínká ò sọ̀rọ̀. Bàbá nídìí òró ní kí wọ́n jókòó. Wọ́n jókòó. Adékẹ́mi ti wà níbẹ̀ síwájú wọn. Olóna gbogbo ọ̀rọ̀ náà hàn. Ṣùgbọ́n kí bàbá nídìí òró tó lè dànù lérí ọ̀rọ̀ náà. Láyínká dìde ó ní kí wọ́n bóun bẹ ẹ̀gbọ́n òun kó wọ́n jẹ́ kó wọ́n tẹ̀. Ó bẹ̀bẹ̀ kí wọ́n má wulẹ̀ jẹ́ kí àwọn rojọ́ nítorí pé ó mọ̀ wípé ẹjọ́ òun ọ̀tọ̀ ìwà òun ò sì tọ̀nà. Ṣùgbọ́n báyìí gbogbo ohun tí ẹ̀gbọ́n òun bá ń fẹ́ lòun ó ṣe. Òun ọkọ̀ láti fi ọwọ́ bọ ìwé àdéhùn. Ẹ̀gbọ́n rẹ̀ ní bàbá nídìí òró ẹ jẹ́ kí n sọ ohun tó ṣe fún bàbá nídìí òró ní kọ́mọ́sòpò láti ṣèyí. Gbogbo rẹ̀ níyàwó rẹ̀ ti sọ fún òun bó ti ṣe jẹ́wọ́ fún ìyàwó rẹ̀ pé nítorí pé òun ò lè dàyà kókó ríro ní àkókò òjò ni òun ṣe ń díbọ́n pé àmúdí ń ṣe òun. Àdìó ní apọ́n sùn lọ́rí ṣe bí ọ̀rọ̀ rẹ̀ lákòókò ń lọ fún un. Mo ti mọ̀ tẹ́lẹ̀ pé ìlú òsì nílùú abáwọn ìjàpá bá a mú un délùú ọ̀rọ̀ yóò padà sílùú òsì ìlú rẹ̀ kí ó kó ẹrù rẹ̀ kó máa lọ. Láyínká ń bẹ̀bẹ̀ síbẹ̀. Ó lóun ò fẹ́ kí ẹ̀gbọ́n òun kábàámọ̀ lórí mímú tó mú òun wá káyé òun ó lè dára. Gbogbo ohun tó bá fẹ́ lòun ó ṣe. Òun ò rò gbogbo ogo tó fẹ́ náà òun ó sì dára sí pẹ̀lú. Kódà bó sọ pé kó òun ó forí lànà òun ó forí là á. Iṣẹ́ àbá ń bẹ̀ kọ́ mọ̀ jẹ́ ń tẹ́ o. Bàbá nídìí òró ní Láyínká. Àdìó fẹ́ ọ ìwọ lọ fẹ́ràn ara rẹ̀. Ọmọ ìyá bíi irú èyí sọ wọ́n lóde òní. Ó mú oko ó dá oko ohun ọ̀gbìn ibẹ̀ dára. Ó gbé ilé ọlọ́ pé kó ọmọ tọ́jú rẹ̀ tí ẹni. Ọwọ́ ajó bàtà gbọ̀nà àbàtà. Ọgbà bíwọ̀ yìí yóò ṣe mọ̀ọ́jọ́ láéláé sí ọ. Láyínká tẹ̀rí mọ́lẹ̀. Bàbá nídìí òró ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí i síbẹ̀. Ó tẹ̀síwájú ọ̀wálé ayé òlóko òlódò ó sì fẹ́ mọ̀ ṣe báyé ti ń ṣe. Iṣẹ́ gbéra ọ̀wọ́lé tọ̀ wá. Wọ́n ní kó o ṣiṣẹ́ kó o fi lé iṣẹ́ lọ. Ọkọ̀ ọ̀gbọ́n bákéwì kan ti wé ni. Kò sóògùn tí èwò sẹ́sàn bíi ká tẹ pámẹ́sẹ́ ká jí kákáwọ́ gbéra kọ̀tàràn tí ń ṣe ni. Iṣẹ́ nílé ìṣẹ́jìnà bí ẹ̀gbọ́n rẹ fún ọ lówó sòkú ń bọ̀ darí dé tó gbé ọjù síyẹ̀wò ọ̀rọ̀ bọ̀ bá kọ̀ tó ṣiṣẹ́ ń bẹ̀. Ìwó tòsí náà ni nítorí pé olùṣèkùn iná tán wó. Láyínká doríkodò síbẹ̀. Ó ń wòsùn bí àgùntàn. Wọ́n sọ pé mo gbọ́ o mo ti gbọ́ n ó ṣiṣẹ́ o. Bàbá nídìí òró wò ó níwà lábùkù ènìyàn. Láyínká ń tẹnu mọ́lemọ́lemọ́ pé òun ti ṣetán báyìí láti máa ṣiṣẹ́. Bàbá nídìí òró ní bó ṣiṣẹ́ ọba ń bẹ̀ bó ṣiṣẹ́ ọba ń bẹ̀ ṣùgbọ́n rántí o Láyínká rántí pé bí àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ bá gbọ́njú bá ọ nídìí pé òdi oko tí bàbá wọn fínúfíndọ̀ fún ọ yìí mú ṣinṣin. Àfàìmọ̀ kókó ọmọ padà sọ́dọ̀ olóko. Àfàìmọ̀ kọ́ ọmọ fìràn dandan parí ayé rẹ̀. Àfàìmọ̀ kọ́ ọmọ dẹni yẹpẹrẹ nínú ẹbí. Àfàìmọ̀ kọ́ ọmọ dàgbà tọrọ jẹ. Lórí gbogbo èyí ọwọ́ ẹ̀bẹ̀ ní Láyínká nà pé ẹ sáà bá mi bẹ́ẹ̀ ẹ bá ń bẹ̀gbọ́n mi o. Bàbá nídìí òró kọjú sí Àdìó ní gbogbo ìlóye mọ̀ pé ìwọ lọ ránṣẹ́ pé wá sí ìdálẹ̀.
wọ́n sì ní yí tí ò ní gá tí ò ní go yìí bọ́ bá sì báyìí délẹ̀ ìbò rẹ ni torí náà ìdílẹ̀ kò bá gbọ́ bùkátà náà kì í ṣe nítorí ìlérí tó ṣe yìí bí kò ṣe nítorí ìsọnù ọmọ aráyé nítorí pé ọlọ́wọ́ kọ́kọ́rọ́ ènìyàn ni tí kì í fi kọ́ igi ìgbẹ́ àfi ènìyàn bó bá wù ú ó lè mú ìlérí rẹ̀ ṣẹ ńgbà tó bá padà dé bó bá sì wù ú kọ́ mọ̀ mú ṣẹ yọba alápò ara rẹ̀ tèmi ni kò wò mọ̀ wo tiẹ̀ bàbá ń di òró dákẹ́ ọ̀rọ̀ ohun ojú àdìó sì gbé ẹni tí yóò tètè sọ̀rọ̀ ìyàwó Láyínká kọjú sí i ó béèrè ṣó o gbọ́ kókó tí wọ́n wé ọ̀yà ara dáhùn ni mo gbọ́ kí lọ gbọ́ Adékẹ́mi tún béèrè Àdìó ní wọ́n ní kò sóògùn tí wò sẹ́sàn bíi ká ṣiṣẹ́ ká jí ká káwọ́ gbéra kọ̀tánràn tí ń ṣe ní iṣẹ́ nílé ìṣẹ́jìnà ìyàwó ni ó gbọ́ ní tòótọ́ ó kù sọ́wọ́ ẹ̀ ńgbà yìí ni Àdìó tó sọ̀rọ̀ Àdìó ní bàbá mo ti gbọ́ ń tẹ́ ẹ wé ẹ sọ òótọ́ ọ̀rọ̀ kan fún un tí mo rò pé yóò kíyèsí ẹ sọ fún un bí àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ bá gbọ́njú bá a pé òdi oko tí ẹ̀gbọ́n rẹ̀ fún fínúfíndọ̀ fún mú ṣinṣin àfàìmọ̀ kí òkú ọmọ padà sọ́dọ̀ olóko òótọ́ ọ̀rọ̀ lè sọ fún yìí kí orí rẹ̀ ọjọ́ gbọ́ nítorí pé bọ́ bá dọjọ́ iwájú táwọn ọmọ mi bá sọ pé bàbá àwọn lóloko náà n ò ní torí rẹ̀ bínú sí àwọn ọmọ náà ní ìsálú ọ̀run o tí mo bá wà nítorí ńgbà tí mo fún un òun lọ́kọ̀ọ́ ìyàwó rẹ̀ fẹ̀gbọ́n ojú kan wo ọkọ rẹ̀ ó ní ṣó gbọ́ ìwọ òpònú àmọ́ ẹmu fọ́gbà orí yìí ìwọ tí wọ́n ń fẹ́ tí ò fẹ́ràn ara rẹ̀ yìí èyí ọ̀dọ̀ mọ́ Láyínká nú ọ̀fà ìbínú yọ ó ní kí wọ́n kìlọ̀ fún Adékẹ́mi kó pa ẹnu rẹ̀ mọ́ kíákíá bí bẹ́ẹ̀ bá kọ́ yóò jìyà Àdìó kọjú sí ìyàwó orin fi sílẹ̀ ìwọ má bẹ̀rù ojú òní tì ọ́ lórí ìnáwó òkú bàbá rẹ̀ ń ọ̀bà ó sí ẹ̀já lọlé wọ́n ń lọ bàbá ń di òró dúpẹ́ lọ́wọ́ Àdìó fún iyì tí òun béèrè lọ́wọ́ rẹ̀ tí ó sì tà fún òun òun ni gbogbo wa lájọ tẹ̀lé Láyínká lọ sílé láti sòkú àná rẹ̀ aráalé ó sì mọ̀ wípé èèyàn dáadáa ni àwa tẹ̀ wá bá nìyí báyìí la parí orí keje ìwé ni àrò mẹ́ta àtọ̀runwá orí kẹjọ láti tẹ̀síwájú láìpẹ́ àbọ̀dé ilé òkú àná Láyínká àbọ̀dé ilé òkú àná Láyínká. Títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan fún ìgbádùn yín bákan náà ni àwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bíi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Ìkórìtà Kò Yé Mi Òwe Yorùbá TV Oríkì Yorùbá TV Àṣà Yorùbá TV Omi Ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.